ti rí bàbá Tajul Adabi yẹn tí o bá mà kọ́ lé bàbá ẹ̀ ìròyìn yẹn náà ni wọ́n fi ròyìn bàbá tiẹ̀ náà nítorí ọkọ̀ sọ ní pé àbọ̀bọ̀ ṣe àlà bí bàbá mi ṣe rí ni wọ́n sọ́rọ̀ bàbá Tajul Adabi bọ̀ ẹni tí bàbá rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yóò tako sífà yẹn àbá àgbàlagbà jì mọ́ wọ́n máa mọ́lé oúnlé ni wọ́n máa mọ́lé oúnlé ni ọ̀rọ̀ bàbá àgbà Tajul Adabi tán wá sọ láìpẹ́ yìí kò yẹ kó dá wàhálà lẹ̀ kò yẹ kó dá wàhálà lẹ̀ tó rẹ́ni tí ọ̀rọ̀ yẹn ó jáse jù lẹ́mìí ẹ̀ ẹni tí ọ̀rọ̀ yẹn máa jáse jù lẹ́mìí rẹ̀ òun lẹ́ni tí ó wò pé títóbi yẹn tí wọ́n fún bàbá àgbà Tajul Adabi yẹn òun lẹ́ni tí ó wò pé títóbi tí wọ́n fún bàbá àgbà Tajul Adabi yẹn bóyá bàbá òun ló yẹ kí wọ́n fún bóyá bàbá òun ló yẹ kí wọ́n fún ẹnìyẹn ni ó wo ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ti tóbi jù ẹni yẹn ni ó wu ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ti tóbi jù ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó ti kọ́kọ́ bá àwọn àgbà kan pé bàbá ń bàbá ní pé tí ó fẹ́ dàbí ìgbà tó jẹ́ sí pé bàbá ń bàbá ju bàbá tí wọ́n lọ. ní pé tó fẹ́ dà sí ìgbà sí pé bàbá ní bàbá ju bàbá tí wọ́n lọ. ẹni bàbá àgbàlagbà ṣiṣẹ́ ká wọ́n làbí ní ẹsẹ̀ máa ń pọ́n bàbá ń bàbá. òun ni wọ́n ti máa ń pọ́n bàbá ní bàbá lé. kò sí nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni tí ó bá ní góòdì lára yóò mọ iye góòdì tó bá wà lára ẹlòmíì náà. kò sí nǹkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni pé ẹni tó bá ní góòdì lára yóò mọ iye góòdì tó bá wà lára ẹlòmíì. wọ́n mọ iye bàbá ń bàbá torí pé wọ́n bí àwọn náà nílé eré ni o ẹni tí wọ́n bí láti lé eré kò ní gbẹ̀yìn fún bàbá so wọ́n ní bàbá àgbà Tajul Adabi wọ́n ní nínú kéwù gbogbo ẹnikẹ́ni wọ́n ní nínú kéwù gbogbo ẹnikẹ́ni kò yẹ kọ́rọ̀ yẹn di wàhálà rárá ẹni tó pe bàbá rẹ̀ lóòrùn sọ̀bẹ̀ yìí pé òòrùn sọ̀bẹ̀ yìí pé gbogbo obì ni òòrùn kárí nígbà sí pé àwọn sọ fáwọn náà pé bàbá rẹ̀ òòrùn wọ́n dọ́dọ̀ tiwa náà ẹ̀dẹ́ kọ́ kódà kan mọ́ sí wọ́n láǹfààní rí ṣé kò yẹ ká takò ọ́ kó ní bàbá kó fẹ́ pé bàbá rẹ̀ o ìmọ́lẹ̀ gbogbo ayé ni òòrùn lọ́jọ́ fún gbogbo ayé ṣé yóò dùn mọ́ tẹ́ni tí bàbá rẹ̀ ọ̀sán àǹfààní bá sọ fún ọ wípé ara ọ bàbá rẹ̀ òòrùn rẹ̀ ọ̀tàn dé kò dẹ̀ sẹ́ni tí ò kí ń fi irú nǹkan bẹ́ẹ̀ ròyìn àwọn àfa àbáwọn bàbá ẹ̀. kò dẹ̀ sẹ́ni tí ò kí ń fi irú nǹkan bẹ́ẹ̀ ròyìn àwọn àfa àbáwọn bàbá rẹ̀. níjọ́ tí bàbá wa al-muhaddith al-sheikh adéwọ̀lú àfọwọ́ adéwọ̀lú al-muhaddith ọlọ́run dákun má gbà kí olóyin wọn o níjọ́ tí wọ́n kọ orin lọ́wọ́ nà màkátà mo gbọ́ orin inú mi sì ń dùn mo gbọ́ túmọ̀ yẹn inú mi dẹ̀ ń dùn wallahi bí Sheikh Adamu ṣe rí ni wọ́n ṣe sọ̀rọ̀ wọn yẹn pẹ̀lú ànàmọ́kátà lílì ìbádàtì kíbúlátún lílì ìbádàtì kíbúlátún ohun wa ni kó fi ké lọ́wọ́ ànàmọ́kátà lílì ìbádàtì kíbúlátún فإنك قبلة العرفان حقا فإنك قبلة العرفان قبلة العرفان فإنك قبلة العرفان nígbà tí wọ́n bẹ́ tún orin yẹn wọ́n ní tí a bá jọ́sìn tó jẹ́ ìrun ìjọ́sìn tó nídìí ká kọjú sí kíbílà bí ìrun kíkí
bẹ́ẹ̀ ọba ti kọjú sí kíbúlà Káàbà Tí o bá ti kọjú sí kíbúlà Káàbà. tó wà ní Mákà Tó wà ní Mákà. wọ́n ló tọ̀ wọ́n ò ní bàdà Wọ́n ní nípa wọn ní bàdà. bó ti dá sí wípé wọ́n á ní ẹni tó bá lọ kéwú Ẹni tó bá lọ kéwú. àbáwọ̀ Adéwọ̀lú ní ẹni tó bá lọ kéwú Wọ́n ẹni tó bá lọ kéwú. níbòmíì Níbòmíì. yàtọ̀ sí mọ́ríkàsì Yàtọ̀ sí mọ́tíráàsì. ayé ó sì ní gbàkéwú lọ́wọ́ ẹ̀ Ayé ó sì gbàgbé lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ yẹn jú ẹ láti ìbá ṣe mọ̀ríkàsí wípé ajẹ́ pé ńgbà tí mi kì í ṣe mọ̀ríkàsí ayé ò ní gbàkéwú mi lọ́wọ́ mi àbí Ayé pé nígbà tí mi kí ìwọ̀n ìgbà táyọ̀ ìgbà tó mi lọ́wọ́ ni àbí. bọ̀ èmi tèmi mi ò tú ọ̀rọ̀ yẹn lọ sọ́nà ẹ̀bẹ̀ yẹn rárá Àwọn àbọ̀ òkú ọmọ yẹn lọ sọ́dọ̀ mi rárá. òótọ́ ni bó o bá kéwú mọ̀ríkàsí Tó bá fẹ́ mọ̀tíráàsì. ayé ò ní gbàkéwú lọ́wọ́ ẹ̀ Ayé ó sì gbàgbé lọ́wọ́ rẹ̀. lọ́wọ́ ànàmá káfá lílé bá dàtí kíbúlà tó. bẹ́ẹ̀ ò bá kéwú mọ̀ríkàsí ayé ò ní gbàkéwú lọ́wọ́ ẹ̀ bá a bá yọ kéwú mọ̀ríkàsí kò nú ayé àfà ayọ̀ nínú sátírù kan ni ayọ̀ nù ìdá kan nínú ìmọ̀ tí ń bẹ ní ayé ni ẹni tó rí yàn bá ní wàhálà nínú ẹ̀mí ẹ̀ àdàbí ni sùmùrà ni mọ̀ríkàsí ni ọ̀yẹ́ kí ọ̀rọ̀ pé bàbá Tajudeen àdàbí wọn ní nínú kéwú gbogbo everybody ọ̀rọ̀ kó lè máa dẹ̀mí láàmú kí ọ̀rọ̀ yìí ti pọ̀ jù bàbá àgbàlagbà jì àwọn ni wọ́n yin ní ó ń lé bí ìgbà táwọn ò nílé wọ́n á yin àfáà láàfáà bí ìgbà wọn ò láàfáà wọ́n á yin babó ń baba bí ìgbà tí wọ́n rẹ̀ ni bí wọn wọ́n dẹ̀ rẹ̀ ni bí wọn torí pé wọ́n mọ yí bàbá wọn ni wọ́n ti mọ yí bàbá ẹlòmíì gbogbo oṣù mọ́tò mú mí nì ni wọ́n fi kíní yẹn tírénì èmi gẹ́gẹ́ alára mọ́kọ orin fún síkà Adam ọgbọ̀n bóyá ẹsẹ̀ orin yẹn ṣe wá láàbì ṣe in wàlákin hubban li shakhsiyyati al-allamati as-Sudani Adam Abdullahi al-Iloyi Adam ọlọ́ọ̀dọ́ fún síkà Adam kò sí ìkẹ́kẹ́ tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ìfẹ́ iṣẹ́ síkà Adam yóò bó bá fẹ́ sọ yóò máa tì ọ́ sọ bàbá àgbàlagbà jì í ṣiṣẹ́ tó pé àjẹsẹ̀ bàkínà iṣẹ́ tí ẹni tí ó wá lẹ́yìn wọn ká dára tí wọ́n rí ṣe ṣé báyìí ni ẹ̀ ṣiṣẹ́ rí tẹ́lẹ̀ ni ní àkókò gbà tí kò sẹ́ni tó lè jáde ti àwọn tí wọ́n fẹ́ gbógun ti Ìsìlámù àwọn bàbá àgbàlagbà jì ni wọ́n jáde ti wọn àwọn àfá àgbàlámúnigun ni wọ́n jáde tí wọ́n iṣẹ́ eléyìí náà ó déèyàn mélòó tí ń pariwo sẹ́yìn lẹ́yìn Sùmùrà pé àwọn bàbá àgbàlagbà ti gbìyànjú fá bàbá Kàmálì gbìyànjú fá bàbá Ṣékà Ádámù gbìyànjú fá mo wá kọrin kan mo ní fún kíta ya Ádámù Ṣékà Ádámù ń kí o gbọ́gbọ́ o mo ní fún kíta ya Ádámù ọmọ kù dìmú wàlíhùlà ní bàdù tó a ní asílámù ìfìrọ̀ àwọn máa fíkà máa lámúyà lámú fáńkọ̀tà àánákùhùn fásitẹ́kìdàmù rahimallahu li alórí Ádámà rahimallahu li alórí Ádámà. Mo ń sọ fún Ṣékà Ádámù mo ní fúkítà bàbá Ṣékà Ádámù fúkítà kọ́ wọ́n máa ń kú dìmú lánàkẹ́ tó dé àwọn àfáà àgbà tí wọ́n ti síwájú láàfáà àgbà ńlẹ̀ Yorùbá nínú àwọn àfáà tí ayé pè láàfáà àgbà ńlẹ̀ Yorùbá fúkítà ẹ ṣáájú wọn sọ́bẹ̀ yí pé mo ti kó gbogbo àwọn àfáà tí ẹ ṣáájú Ṣékà Ádámù wá báwọn pé ẹ ṣáájú gbogbo wọn pátápátá
kọ́mọ sùmùrà mọ́ ẹ̀yìn àfáà kan bẹ́ẹ̀. Ọmọ sùúrà máa ń yà fún àkọ́bẹ́. mo wá ní wálé hùlámì ń bá àdùtọ́ á ní àsìlámù. Òyìnbó mi bá dùtọ̀ àṣìlámù. mo ní àlè hùlámì ń bá dùn nígbà tẹ́ wá dé ìgbà tẹ́ ti ń la àwọn tẹ́ bá. àwọn tó wá bọ̀ lẹ́yìn yín àsìlámù àwọn òwúlẹ̀ lẹ́yìn mọ́. torí wọ́n wòye pé ẹni tí ó bá ẹ̀rọ àwọ́jú ìlànà wa lé àwọn àwáwulẹ̀ lẹ́yìn náà ṣe ìpé tí mo sọ nìyẹn pé ṣéka ádámọ̀ ju àwọn tí wọ́n bá ń lẹ̀ lọ àwọn tí wọ́n wá bá ṣéka ádámọ̀ náà ń lẹ̀ wọ́n bá wọn. nígbà sí pé fàdọ́mìtù ṣéka ádámọ̀ aláfọ́rbìn min àfúrádìn ulama mo ti gbé ṣéka ádámọ̀ borí gbogbo tí ń jẹ́ra àfa. fẹ́ni tí làákàyè rẹ̀ bá lẹ bẹ́ẹ̀ ní tí ó pè túmọ̀ rẹ̀ mú. bọ̀ kìí ṣe túmọ̀ rẹ̀ nìyẹn. mo wá ń sọ wípé tó bá wá sọ wípé bóòlù ọ̀rẹ́ ṣe wá rí bóòlù ṣe kà ádámọ̀ ṣe ju ogun àwọn tí wọ́n bá ń lẹ̀ lọ. ọ̀dà ṣé ṣe kà ádámọ̀ ojú àwọn kan lọ tí wọ́n bá nú ayé ni. ṣé wọn àmọ́ kí ó jà àwọn kan lọ ni. tọ́lọ̀ wọ̀ kẹwọ́n jẹ tí wọ́n sì bá wọn nú ayé. ìsirọ̀ kí ló dẹ́jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ìṣirò àwọn ọmọ fíkà nígbà tí wọ́n rí tí ń bẹ lára rẹ̀ wọ́n rí ní mẹ́lámúyá àlàmú wọ́n rí pé àwọn ò mọ nǹkan tá a dámọ̀ mọ́ yìí àwọn ò sì lérò páwọn lè mọ̀. fáńkọ̀ fáá. ọrùn wọn kàn sẹ́ni ọrùn sẹ́ wọ́n tẹ̀rí babu ṣe káàdàm pàṣẹ́kìdà mú wọ́n tó wá sọ́ra wọn di káàdì mi ẹ̀ wọ́n tó wá sọ́ra wọn di káàdì mi ẹ̀ ìwọ náà wo ìròyìn yẹn sórí pé ó ti dàbí ìgbà tó jẹ́ sí wípé a ti kó gbogbo everybody tó ń dà ṣe káàdàm èmi dẹ̀ ni mo kọ́ ni ẹ̀mú ṣe káàdàm o mo dẹ̀ láàfáà o mo láàfáà mo níbi tẹ́mi náà ti ń bọ̀ o sùmùrà ni mí o nínú àwọn àfáà nú ayé ni bàbá àgbàlagbà jí wá o mo dẹ̀ ní bàbá àgbà ṣe káàdà mo ní wọ́n ju àwọn tí wọ́n bá ń lẹ̀ lọ àwọn tó bá wọn náà lẹ̀ wọ́n bá wọn ta ló kù ìgbà èmi tó lè mú mi kọrú orí bá mú ṣe káàdà ṣé ìní sọ fún orí tó bàbá àgbàlagbà jì nínú ayé pátápátá ọ̀sá àfà tó bá wọn mi ní sọ bẹ́ẹ̀ èmi tí mo pè ṣe káàdà tí wọ́n jẹ́ àfà àwa mọ̀rìkàsí mo pè wọ́n láàfà gbogbo everybody imagine bí mo sì fẹ́ pàfà tèmi ṣùgbọ́n àgbàlagbà jì nínú àwọn tí ẹ máa polongo bàbá Sheikh Adam ni wọ́n wà pé ọlọ́run borí jì mí kò sí ó ń tọ̀hún lẹ́yìn tá a bá yọ owó àwọn mọ̀rìkàsí lẹ̀ bí ẹlòmí èsè mọ̀rìkàsí tó sì máa ń fọ rere bàbá Sheikh Adam tí máa ń fọ rere inú ilé wọn òṣùntọ̀ bí Sheikh Ahmad Labib Agbaji ọ̀yẹ́kọ́rọ̀ yìí dá ìwó lẹ̀ kankan ọ̀dẹ̀yẹ kó fàjà ọ̀dẹ̀yẹ kó fa ń táàmà wá sọ pé àbá ń kẹ́fì ní fàákù sí bàbá àgbà Sheikh Ahmad Labib ẹ̀ tí wọ́n ti débì wọ́n máa pariwo wọn tí wọ́n tún ti débì wọ́n máa pariwo wọn kí wọ́n lọ́yẹ kí wọ́n ṣe ọ̀yẹ̀ wọ́n lọ sínú ilé mọ̀rìkàsí tó máa lọ sọ fún ẹgbẹ́ yìí pé Sheikh Adam tó wà lágbàjì àbí káwà nú ilé wọn nínú ilé Zùmùrà ká máa sọ nínú ilé Zùmùrà yìí pé bàbá dágbégbé ju àbá àgbàlagbàjì lọ sí tí wọ́n máa wínú tí ó bá ti wà nínú ilé mọ̀rìkàsí ó tún wà lè fẹ́ Sheikh Adam kọ̀dẹ̀ sí ìkan tí wọ́n pe bàbá yẹn tí sí Ádámù òfò
ṣé ká tó fún bàbá yìí ṣé ká dámọ̀ òṣó. Ó gbọ́mọ àlàyé mo mọ̀ fẹ́ ṣe ká dámù gan mọ̀ ni. Àwọn ọmọ fẹ́ ṣe ká dámọ̀ gan ni. Ìgbà ọmọ kí omi mọ̀ mo kì í ṣe ká dámù. Àwọn àti ṣe ká dámọ̀. Mo ní mo ìmọ̀ mo ṣe ṣe ọrìn yẹn mo wá ní kúlù mádìhì lè mádìhìnà táhàtàwù gbogbo ẹni tí ó lóun fẹ́ mọ̀ ṣe ká dámù. Gbogbo ẹni tí ó lóun fẹ́ máa ṣe ká dámọ̀. Gbogbo ẹ̀yìn tó bá fún wọn Gbogbo ẹni tó bá fún wa. táhàtàwù ni dúnàwù ni ṣé ká dámù jùrù yẹn lọ. Ṣé ká dámọ̀ ju ìròyìn yẹn lọ? Wọ́n àti ìpè ṣé ká dámù ní tí wọ́n tó. Fún ẹ̀jí ìpèsè ká dámọ̀ ní nǹkan tí wọ́n. Tí wọ́n bá ti ní ju àwọn sàábé lọ. Tí wọ́n bá ti ní wọ́n ju àwọn sàábé lọ. Tí wọ́n ní wọ́n ju àwọn ànábì lọ. Tí wọ́n ní wọ́n ju àwọn ànábì lọ. Tí wọ́n bá sì ń ṣẹ́kù láàfáà ńlẹ̀ Yorùbá yìí. Tí wọ́n bá ti ṣẹ́kù náà wá ilẹ̀ Yorùbá yìí. Kò sí òyìn tẹ fún wọn Kò sí ìwé ìjẹ fún wọn. tí ṣe ká dámù jùlọ. Tí ṣe ká dámọ̀ Kò sí òyìn tẹ bàbá àgbà lájẹ́ àgbà Kò sí ìwé ìjẹ fún bàbá Alájà àgbà. tí wọ́n jùlọ. Tí wọ́n jùlọ. Bó wù ọ́ tó bá àfá àgbà tí Kàmálù Dínì Bàbá àgbàṣe Kàmálù sọ páwọn ni wọ́n kọ́ gbogbo ayé ní kéwú. Bàbá wọn ni wọ́n kọ́ gbogbo ayé ní kéwú. Tó wọ́n padà bí ẹnìkan ló bá ṣẹ̀kù láyé. Kò séyàn láyé ẹ̀. Àdàbí ẹnìkan tó ayé fọ́ọ̀mù ìlú mi dédé ìlàjì inú ọmọ àdàbíyà ni wọ́n fi ń pera wọn nílùú. Dédé ọmọ àdàbíyà ni wọ́n fi ń pera wọn nílùú. Dédé ìlàjì inú ọmọ àdàbíyà ni wọ́n fi ń pera wọn nílùú. Mọ̀rìkàsí wo adúrú fúrúwà. Ṣé Mọ̀rìkàsí gan ò tó ayé fọ́ọ̀mù? Tó bá ní ṣé Adámọ̀ wà ní ẹ̀kọ́ gbogbo ayé ń ké. Wọ́n ẹ̀ sí wí. Tó bá ní bàbá Tájùlẹ̀ Àdábì. Tó jẹ́ sí pé minhu tafarra'a aw tafarra'ati al-adabiyya wa minhu tafarra'ati az-zumariyya. Àti Zumura àtàdàbí ọ̀rọ̀ Tájùlẹ̀ Àdábì náà ti wá. Wọ́n kó Zumura jọ. Wọ́n kó àdàbí jọ. Káà méjèèjì wá fọ́ọ̀mù ayé àbí ká fọ́ọ̀mù orílẹ̀-èdè. Tí wọ́n bá láwọn ni wọ́n tí wọ́n bá ní bàbá Tájùlẹ̀ Àdábì náà kó gbogbo ayé ní kéwú. Wọ́n sì wí. Ẹ̀mí ìfẹ́ láàfi gbọ́ ni. Kèésẹ̀ mi pé bàbá mi ló yẹ kí ó fi ròyìn yìí ròyìn. Ìdí ẹ̀gbìnrin bàbá Tájùlẹ̀ Àdábì yẹn tí ó bá mà fọ́lé bàbá ẹ̀. Ìròyìn yẹn náà ni wọ́n fi ròyìn bàbá tiẹ̀ náà. Nítorí ẹ̀kọ́ sọ ní pé àgbọ̀mọ̀ ṣe àlà bí bàbá mi ṣe rí ni wọ́n sọ́rọ̀ bàbá Tájùlẹ̀ Àdábì. Bọ̀ ẹni tí bàbá rẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yóò tako sífà yẹn. Bí èsè rẹ̀ bàbá Tájùlẹ̀ Àdábì yẹn Mọ̀rìkàsí ò ní bí èsè rẹ̀ bàbá Tájùlẹ̀ Àdábì náà lórí. Torí pé bàbá ṣe ká Ádámù wọ́n ní nínú ike gbogbo ayé pátápátá. Bí mo ṣe wà yí nísìn ní ìgbà tí ó wù bá ṣáà lẹ́nu ṣe ká Ádámù. Ọmọ Mọ̀rìkàsí ti ṣàǹfààní fún mi rí. Èmi jẹ́ Zumura mo ti ṣàǹfààní fún ọmọ Mọ̀rìkàsí rí. Ìwọ jẹ́ Dàbí ó ti ṣàǹfààní fún ọmọ Mọ̀rìkàsí rí. Ìwọ jẹ́ Mọ̀rìkàsí ó ti ṣàǹfààní fún ọmọ Àdàbí rí. Kí wọ́n ti wọnú ara wọn. Mọ̀rìkàsí ni mí, Àdàbí ni mí, Zumura ni mí, Mọ̀rìkàsí ni wọ́n náà, Àdàbí ni wọ́n náà, Zumura ni wọ́n náà. Zumura ni wọ́n náà. Kò yẹ kọ́rọ̀ bàbá Tájùlẹ̀ Àdábì dá wà lálẹ̀. Kádẹ̀ mọ́ lẹ nǹkan tí kò yẹ mọ́ bàbá àgbàlagbà jì Sheikh Ahmadu Labib. Àwa mọ̀ bàbá Sheikh Ahmadu Labib. Wallahi àwa mọ̀ wọ́n. Sọ́rí kìí ṣe kí èèyàn máa báyàn gbé báyìí. Kí ẹ̀jọ́ máa fún ti yàn. Lèyẹ tí mo mọ̀ yàn. Ọlọ́run gẹ́gẹ́ ní mọ̀ téèyàn mọ̀ yàn. Wallahi. Mo sọ pé dandan kọ́ ni kó gba nǹkan tí mò ń sọ yìí. Ǹdé mi sọ lè jẹ́ ákísù tọ̀dọ̀ rẹ. Ṣùgbọ́n lóun fi bá Sheikh Ahmadu Labib hàn èmi. Ní asbà níyà àwọn báníyàn wọ́n ṣe rí. Ọlọ́run fi wọ́n hàn mí díẹ̀.
Tàbá wá rí nǹkan kankan tó jẹ́ sí wípé ará ayé fẹ́ pè bá mi mọ́ wọn lọ́wọ́. Tí àwa sì tá a sì mọ díẹ̀ nínú wa wọn. Á kàjẹ́ káyé mọ̀ yìí pé rárá bàbá ṣé káwọn làbí ìbò ṣe yẹn báyìí o. Èyí tá a pe gbogbo àwa tá a jáwọn àfa wa sí. Àtàwa tá a jọ máa kéwú náà. Ó ní wípé ẹ jẹ́ kí a ṣọ̀kan. Mọ̀ríkàsí àdàbíyà ẹ jẹ́ ká ṣọ̀kan. Mọ̀ríkàsí zùmúra ẹ jẹ́ ká ṣọ̀kan. Báàfá ò bá dà wá pọ̀ mùsùlùmí ni wá. Bálùfá ò dà wá pọ̀ mùsùlùmí ni wá. Ẹ jẹ́ ká ṣọ̀kan káyé wa ó lè dùn. Ẹ jẹ́ ká ṣọ̀kan.